mo ránu gbà ire wọlé wá mo gba lẹ́tà kan mo rẹ́sì ayọ̀ mo ròkè mo délé àdúrà mi gbà ó ti dùn mo fara mọ́ àjíǹde ayọ̀. ẹ jẹ́ kí n máa kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa ètò yín ètò ọmọlẹ́yìn Kristi níbi tí a ti ń gbé yẹ̀wò àwọn ohun tó ní ṣe pẹ̀lú ara Kristi tí ṣe ìjọ rẹ̀ tí a ò bá gbàgbé a ó rí i pé bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ni a bẹ̀rẹ̀ ètò yìí níbi tí a ti ń gbé yẹ̀wò ohun tó ní ṣe pẹ̀lú ìjọ ojúlé sí ojúlé. Ẹ jẹ́ kí n rán wa létí ní ọ̀sẹ̀ kínní a gbé yẹ̀wò ohun tí à ń pè ní àgbékalẹ̀ ìjọ ojúlé sójúlé níbi tí a ti wo ìtumọ̀ tí ìjọ ojúlé sójúlé tí ó túmọ̀ sí. A gbé yẹ̀wò báwo la ṣe lè dálẹ̀ ipa wo ni ẹ̀mí mímọ́ ni ó ń kó nígbà tí a bá ń sọ nípa ìjọ ojúlé sí ojúlé. Kí ni ìjọ gan-an pàtó? A gbé eléyìí yẹ̀wò a sì gbé yẹ̀wò a jẹ́ kí ó yé wa ìgbà tí ìjọ bẹ̀rẹ̀ sí ní ohun tí a ń pè ní bí ilé ìjọsìn tí a mọ̀ gẹ́gẹ́ bí ìjọ lónìí gẹ́gẹ́ bí ohun tí a fi ọwọ́ mọ. Ní ọ̀sẹ̀ kejì a gbé yẹ̀wò gẹ́gẹ́ bí onígbàgbọ́ ohunkóhun tí a bá ń ṣe a máa ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kó ní ìfìdímúlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run torí eléyìí ni yóò fún wa ní ìgboyà láti lè sọ dáadáa fún àwọn ènìyàn láti jẹ́ kí ó yé wọn wípé ohun tí à ń sọ a ò kọ̀ sọ nípa èrò orí wa nìkan bí kò ṣe nípa sí a ti kà á nínú Bíbélì ó sì yé wa bákan náà. Ní òní ní agbára Ọlọ́run a fẹ́ wo ọ̀kan gbòógì nínú àwọn ènìyàn tí ìjọ ojúlé sójúlé tí ó gbèrú gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Èyí ni yóò jẹ́ kí a máa wo ohun tí a gbé ka iwájú wa gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ àwọn àbùdá àti àmúyẹ àwọn aládarí ìjọ ojúlé sójúlé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ tèmi ni Samsoni Akíntọ́lá. Ní ìkàlẹ̀ lónìí àti ní àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó ní ṣe pẹ̀lú ara Kristi ní ìkàlẹ̀ a ti fi ìwé pè wọ́n sì ti jẹ́ wa bákan náà. Lónìí a gbọ́ Ọlọ́run gbọ́ wípé ẹ ò tún gbádùn wa bí ẹ ti ń gbádùn wa lọ tẹ́lẹ̀ lọ. Ní apá ọ̀tún mi mo rí bàbá mi nínú Olúwa àwọn náà ni Díákónì Alex Adéníran Adérínkòmí. Wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn díákónì wa nínú ìjọ wa ní Ìbàdàn ní Emmanuel Baptist Church. Ẹ bá wa kí àwọn aráalé. Gbogbo aráalé mo kí yín o a sì kí wa káàbọ̀ sórí ètò yìí pẹ̀lú agbára àti ìmísí Olúwa yóò fi ohun gbogbo kún wa a sì ṣàlàyé ọ̀rọ̀ náà fún wa ní yékéyéké. Àmín. Ẹ ṣé. Àti pé sà jẹ́ kí n bọ́ sí apá àlàáfíà mi níbi tí mo ti rí ọ̀kan nínú àwọn àlùfáà wa bákan náà nínú ìjọ onítẹ̀bọmi. Mo ní apá àlàáfíà mi àlùfáà Ebenezer Awólọ́lá. Àwọn ni Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ ní ìjọ onítẹ̀bọmi Jubilee ní ìlú Ìbàdàn ní Tèmídire Àpáta. Àlùfáà ẹ bá wa kí àwọn aráalé. Ẹ kú lé o ti dára la bá yí o oore ọ̀fẹ́ Ọlọ́run ní fi wá sílẹ̀. Àmín. Nígbà tí Ọlọ́run sì ń tẹ̀síwájú pẹ̀lú wa lónìí yóò fi inú rẹ̀ hàn wá. Àmín. Ẹ ṣeun a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Kí n tó tẹ̀síwájú bóyá àkọ́kọ́ lélẹ̀ tí ẹ̀ ń bá wa pàdé lórí ìkànnì yìí mo fẹ́ kí ẹ sáré bá wa ṣe àwọn bíi méjì mẹ́ta kan. A ó rí bọ́tìnì pupa kan ní orí amóhùnmáwòrán wa yẹn. A fẹ́ kí ẹ bá wa tẹ bọ́tìnì pupa yẹn tí wọ́n kọ subscribe sí. Lẹ́yìn tí a bá ti tẹ eléyìí tán a ó rí ní apá àlàáfíà bákan náà àwòrán agogo
tí a ó rí níbẹ̀ ẹ bá wa tẹ àwòrán agogo yẹn bákan náà àwòrán agogo yẹn ni yóò jẹ́ kí ó máa rán wa létí ní gbogbo ìgbà tí a bá ti gbé ètò sí orí agbègbè láti rán wa létí pé ètò ti wà ó fún wa láti lọ yẹ̀wò bákan náà lẹ́yìn ìgbà tí a bá ti bá wa tẹ agogo yìí tán a fẹ́ kí ẹ fẹ́ràn wa ìyẹn ni like ẹ bá wa tẹ bọ́tìnì like bákan náà tí a bá ti wá tẹ bọ́tìnì like tán ká ṣe kí ni ká bá wa pín torí ó ṣeé ṣe kí àwọn tí ètò yìí yóò tún nítumọ̀ sí kí wọ́n má ti ń gbọ́ nípa rẹ̀ tí a bá ti tẹ ohun tí a pè ní bọ́tìnì ṣíà yẹn yóò jẹ́ kí àwọn tí wọ́n ti gbọ́ nípa rẹ̀ kí wọ́n lè gbọ́ nípa rẹ̀ bákan náà a ó fẹ́ kí ẹ bá wa fi èròǹgbà yín hàn lórí ètò wa yìí kí a jẹ́ kí a mọ̀ bí ẹ ṣe gbádùn wa sí lẹ́yìn ètò wa yìí ìbéèrè tí a bá ti ní pẹ̀lú ẹ jẹ́ ká ṣe kí ni ká fi ránṣẹ́ sí wa ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti lè dá wa lóhùn bí a ti fẹ́ kí a dá wa lóhùn kí a tó tẹ̀síwájú kí n tó máa béèrè ìbéèrè lọ́wọ́ àwọn àlejò mi mo fẹ́ kí a sáré bá wa lọ sínú ìwé mímọ́ wa tí í ṣe ìwé àṣẹ àwọn ọmọlẹ́yìn Kristi a ó rí eléyìí tí mo fẹ́ kà fún wa nínú ìwé Deuteronomy orí ìkíní Deuteronomy orí ìkíní mo fẹ́ sáré bá wa ka ẹsẹ̀ ìkejìlá sí ìkẹẹ̀ẹ́dógún ó ní ṣe pẹ̀lú ohun tí a fẹ́ bá wa sọ lónìí wọ́n máa kà nínú ẹ̀dà ọba Jákọ́bù ẹ̀dà ọba Jákọ́bù ó kà báyìí èmi ó ti ṣe lè nìkan ru ìnira yín àti ẹ̀rù yín àti ìjà yín ẹ mú àwọn ọkùnrin ọlọ́gbọ́n wá àti amòye àti ẹni tí a mọ̀ nínú àwọn ẹ̀yà yín èmi ó sì fi wọ́n jẹ olórí yín ẹ̀yin sì dá mi lé ohùn ẹ sì wí pé ohun tí ìwọ sọ ni ó dára láti ṣe ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni mo mú olórí àwọn ẹ̀yà yín àwọn ọlọ́gbọ́n ọkùnrin ẹni tí a mọ̀ mo sì fi wọ́n jẹ olórí yín olórí ẹgbẹẹgbẹ̀rún àti olórí ọ̀rọ̀ọ̀rún àti olórí àràádọ́ta àti olórí mẹ́wàá àti àwọn olórí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà yín ohun kan tí ó jẹyọ nínú bí tí mo ti kà yìí òun náà ni olórí tàbí kí n sọ pé aládarí ìtorí náà ni a ṣe fẹ́ gbé yẹ̀wò lónìí mo ní àwọn àbùdá àti àwọn àmúyẹ tí àwọn aládarí ìjọ ojúlé sójúlé gbọ́dọ̀ ní láti jẹ́ kí ètò yìí kí ó lè máa tẹ̀síwájú bí a ti fẹ́ ẹ jẹ́ kí n béèrè láti apá àlàáfíà mi láti ọ̀dọ̀ àlùfáà wípé àlùfáà ǹjẹ́ mo lè lépa mo lè nífẹ̀ẹ́ láti jẹ́ aládarí. ẹ ṣeun lóòtú lótìtọ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bí a ṣe rí nínú ìwé Tímótì kínní orí 3 ẹsẹ̀ 1 ó ní ohun tó dára ní láti pòǹgbẹ àti láti fẹ́ dé ipò aládarí ṣùgbọ́n nǹkan kan tí a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni wípé ẹni tí ó jẹ́ aládarí tẹ̀mí ó gbọ́dọ̀ mọ ohun tó pè fún ó sì jẹ́ ọkùnrin nínú ẹ̀mí. Nínú ẹ̀mí ó ṣe pàtàkì. Wọ́n ní a lè lépa rẹ̀ a lè nífẹ̀ẹ́ sí i gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù àpọ́stélì bí ó ti fi ránṣẹ́ nínú lẹ́tà rẹ̀ sí Tímótì nínú ìwé Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 1. Ẹ jẹ́ kí n wá sí apá ọ̀tún mi láti béèrè lọ́wọ́ díákónì mi wípé gẹ́gẹ́ bí aládarí tí a bá wo ipò aládarí nínú àwùjọ àti nínú ìjọ ìjẹ́ ìyàtọ̀ wà níbẹ̀ tí ìyàtọ̀ bá wà ẹ jẹ́ kí a mọ̀. ẹ ṣé olóòtú ìyàtọ̀ wà láàrin aládarí nínú ìjọ
àti aládarí láwùjọ. Nǹkan àkọ́kọ́ ni pé àwùjọ kọ̀ọ̀kan ló ní àgbékalẹ̀. Ẹni tí ó sì ṣe aládarí ní àwùjọ kan ó láti mọ àtẹ̀lé tàbí àgùnlé tóun ń láti tẹ̀lé láwùjọ yẹn. Bẹ́ẹ̀ náà ni nínú ìjọ tí Ọlọ́run ni kì í ṣe ti èèyàn. Ẹni tí ó jẹ́ olùdarí tàbí aládarí nínú ìjọ Ọlọ́run ó ń láti tẹ̀lé òfin Ọlọ́run. Pàápàá jùlọ òun kọ́ ni ó pera rẹ̀ láti jẹ́ aládarí tàbí olùdarí nínú ìjọ. Òun kọ́ ni yóò pe ara rẹ̀. Ẹni tó ní ìjọ tí í ṣe Ọlọ́run òun ni ó pè é láti jẹ́ aládarí tàbí olùdarí nínú ìjọ yìí. Wọ́n sọ fún wa wípé aládarí àwùjọ tàbí lóde àti aládarí inú ìjọ Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí ìkan ní í ṣe pẹ̀lú ara, ìkan ní í ṣe pẹ̀lú ẹ̀mí. Wọ́n dẹ̀ sọ fún wa lẹ́ẹ̀kan wípé ipa kan wà pàtó tí ẹ̀mí Ọlọ́run tó máa ń kó nínú ohun tí à ń sọ yìí. Ẹ jẹ́ kí n tún béèrè lọ́wọ́ àlùfáà mi ní apá àlàáfíà tí wọ́n jókòó sí níyìn. Ìjẹ́ ìyàtọ̀ wà nínú àbùdá àti àmúyẹ? Ẹ ṣeun olóòtú. Kí n tó dá ìbéèrè mú kan fẹ́ fi nǹkan kan kún ohun tí bàbá wa ti sọ nípa aládarí títí inú ayé àti inú ìjọ. Aládarí ti ìjọba Ọlọ́run tó jẹ́ ti tẹ̀mí, àwọn máa ń darí nípa àwòkọ́ṣe mi ni. Àwọn ò ń darí nípa pé àwọn fẹ́ máa apàṣẹ wàá. So àwọn a pè wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tí ó ń sin àwọn tó wà lábẹ́ wọn. Wọ́n ṣe pé wọ́n kàn ń pàṣẹ wàá, wọ́n ń jẹ gàba lórí wọn. A rí nínú ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 14 títí dé 15 tó ti sọ fún wa wípé ibi tí Jésù ti fọ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. So eléyìí fún wa ní àpẹẹrẹ tí Ọlọ́run ń pè wá sí gẹ́gẹ́ bí aládarí nínú ìjọ rẹ̀. A sì tún rí nínú ìwé Lúùkù orí 11 níbi tí Jésù ti fi àpẹẹrẹ yẹn lélẹ̀ tó ti ń gbàdúrà táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti rí tán ní kọ́ wa bá a ṣe ń gbàdúrà. So aládarí gbọ́dọ̀ jẹ́ ẹni tó fi àpẹẹrẹ lélẹ̀ tí wọ́n ń tẹ̀lé nínú ìjọ ti Kristi. Bọ̀ nínú ayé apàṣẹ wàá ni àjẹgàba sì ni wọ́n. So lórí ìbéèrè tẹ́ wá béèrè pé ṣé ìyàtọ̀ wà láàrin àbùdá àti àmúyẹ? Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà ńbẹ̀. Ìyàtọ̀ àkọ́kọ́ ni pé nínú tàbùdá a rí wípé ó jẹ́ nǹkan tó tá a pè ní tá a lè fojú rí gẹ́gẹ́ bí àbùdá lára ẹnìkan. Ìyẹn ni àbùdá pé eléyìí a rí pé eléyìí ní nǹkan yìí láti jẹ́ aládarí. Ó máa ń jẹyọ nípa ìhùwàsí tí n bá gbọ́ yín yé. Ó máa ń jẹyọ nípa ìhùwàsí àti ìṣesí irú ẹni bẹ́ẹ̀. So ẹ tẹ̀síwájú sá. Àmúyẹ wàyí ó ní àpè ní ètò ní gbèdéke pé n téèyàn gbọ́dọ̀ ní kó tó lè bọ́ sí ipò kan àbí kó tó lè jẹ́ aládarí. Ohun tí ìpele tí ènìyàn gbọ́dọ̀ dé ká tó lè tọ́ka sí ká tó lè yàn án gẹ́gẹ́ bí aládarí. Ẹ ṣeun, mo rò pé ẹ̀yin èèyàn wa nílé ẹ̀ ń gbọ́ wa kétékété ó sì ń yé wa bákan náà bí a ti ń tẹ̀síwájú nínú orí ọ̀rọ̀ wa tó ní ṣe pẹ̀lú àbùdá àti àmúyẹ àwọn aládarí ìjọ ojúlé sí ojúlé. Ẹ jẹ́ kí n tara pa sí apá ọ̀tún mi nígbà tí mo fẹ́ béèrè lọ́wọ́ díákónì mi Adérínkùnmí. Ìjẹ́ tún ní ohun kan tàbí méjì ní sọ lórí àbùdá àti àmúyẹ tí à ń retí tí a lè fojú rí nínú ìgbé ayé ẹni tí a lè fi ìjọ ojúlé sójúlé ta kókó nínú ìjọ. Àbùdá àti àmúyẹ ìyàtọ̀ wà láàrin. Wọ́n ń kọ́ èèyàn láti ní àmúyẹ ni. Àmúyẹ nígbà tí wọ́n bá kọ́ èèyàn tí èèyàn bá mú lò yóò wá jẹyọ nínú ìwà àti ìṣe èèyàn ní gbogbo ìgbà lákòókò dákòókò ni ó di àbùdá. Àmúyẹ dàbí èso tá a gbìn nígbà tó bá dàgbà, irúgbìn tá a gbìn nígbà tó bá dàgbà tán
tí ó wá di èso tí gbogbo ayé ò rí. So ẹni tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ tó bá mú lò, nígbà tó bá mú lò yẹn yóò jẹ jáde lára ẹ̀, àwa di àbùdá. A lè kọ́yàn láti jẹ́ oníṣirò owó, a ní kọ́ láti jẹ́ olótìtọ́ díẹ̀. Ẹ̀kọ́ tó bá mú lò nínú láti jẹ́ oníṣirò owó, nígbà tó bá mú lò ni ó di àbùdá tí wọ́n fi mọ̀ pé ó ní irú àbùdá báyìí. À ń kọ́yàn láti di onímọ̀ ìṣègùn, a ní kọ́ àbùdá tó a rí pé àbùdá ẹ̀ ni ó fi hàn pé irú eléyìí ó ní àwọn àmúlò ìgbékalẹ̀ ìmọ̀ ìṣègùn. Ẹ ṣeun, mo dúpẹ́ ní ọwọ́ yín lẹ́ẹ̀kan, mo sì ń kí àwọn ẹ̀yin ara wa nílé. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré lọ gbọ́ orin ẹ̀mí díẹ̀, à ń padà bọ̀. Tàlẹ́ni náà tí ń sọ pé kò lè dá yóò dá. Tàlẹ́ni náà tí ń sọ páyé mi ò lè dìde mọ́. Tàlẹ́ni náà tí ń sọ pó ti tán wò mí kó rí p'Olúwa máa dùn gan ó sì pọ̀. Tàlẹ́ni náà tí ń sọ pé kò lè dá yóò dá. Tàlẹ́ni náà tí ń sọ páyé mi ò lè dìde mọ́. Tàlẹ́ni náà tí ń sọ pó ti tán wò mí kó rí p'Olúwa máa dùn gan ó sì pọ̀. Ẹni tó ń mú mi bọ̀ láti ìpìlẹ̀ mi ó mọ̀ dá. Òun ló ń mú mi rìn láláì fẹsẹ̀ kọ ó mọ̀ dá. Òun ló mú mi dúró, mi ò lè ṣubú o láéláé. Wò mí kó rí pálánù àdàkọ ó mọ̀ dá. Òun ló ń dà mí bí adarán jẹ́ olùṣọ́ àgùntàn mi. Òun ló ń rẹ̀ mí, ló ń tọ́ ìṣiṣẹ́ mi bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ rẹ̀ fìtílà lẹ́sẹ̀ mi, ìmọ́lẹ̀ lọ́nà mi. Àti pé mi wọlé ìmọ́lẹ̀ bàbá bẹ́ẹ̀ ni. Tàlẹ́ni náà, tàlẹ́ni náà yóò dá, yóò dá, yóò dá. Sísọ páyé mi ò lè dìde mọ́. Tàlẹ́ni náà sọ fún títí tán wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Ẹni máa rí àkókò ṣẹ́jú a máa gbé tí dòní. Inú níbí ni ẹnìkan ò lè pé kọjọ́ máa là ó. Oòrùn àwọ̀ bó ti wù kẹ́lẹ́ tanú fàpájánú. Èmi ẹni ìmọ́lẹ̀ ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Àti fòróró yàn mí kọ́lẹ̀ mi tó sọ nígbà yẹn. Tàlẹ́ni náà tí ń sọ pé kò lè dá yóò dá. Tàlẹ́ni náà tí ń sọ páyé òun ò lè dìde mọ́. Tàlẹ́ni náà tí ń sọ pó ti tán wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Wò mí kó rí kó lọ mọ̀ pé yóò dá ó sì kú o. Wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Olúwa tó sìn ó tó gbẹ́kẹ̀lé òun ni kì í dójú tì ní o láéláé. Wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Àdáni má gbàgbé aláṣeyọrí, agbanilágbàtàn ni ó máa dùn gan. Wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Ẹni bá gbẹ́kẹ̀ lÓlúwa kò ní jogún òfo láéláé. Olúwa tó sìn gan. Wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Ọkàn rẹ̀ ń ṣàárẹ̀, gbójú sókè, kò sí ọ̀nà, gbójú sókè. Olúwa dùn gan. Wò mí kó rí Olúwa máa dùn gan ó sì pọ̀. Ó
kí wa káàbọ̀ sí inú ètò wa ètò yín ètò ọmọlẹ́yìn Kristi lẹ́ẹ̀kan sí tí a bá gbàgbé ohun tí a ń gbé yẹ̀wò òun náà ni àwọn àbùdá àwọn àmúyẹ tí a ń retí láti ọ̀dọ̀ àwọn aládarí ìjọ ojúlé sójúlé. A ti gbọ́ nígbà tí kí a tó lọ lẹ́ẹ̀kan wípé àwọn ipò aládarí jẹ́ ipò tí èèyàn lè nífẹ̀ẹ́ sí tí èèyàn lè pòǹgbẹ fún, ṣùgbọ́n nínú ìpòǹgbẹ wa a gbọ́dọ̀ ní lérò wípé ṣé mo ní àwọn ohun kan bí àbùdá bí àmúyẹ tí ó lè mú mi ṣe àṣeyọrí nínú ipò tí mò ń pòǹgbẹ fún yẹn. Ẹ jẹ́ kí n wá tẹ̀síwájú nígbà tí mò ń béèrè lọ́wọ́ díákónì mi. Kí làwọn àbùdá yìí tí à ń retí lọ́dọ̀ aládarí ìjọ ojúlé sójúlé? Àbùdá ẹ ṣe olóòtú. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé àbùdá ó jẹ́ àwọn ohun àmúlò tó jẹ jáde nínú àmúyẹ. Àmúyẹ ni pé kan kọ́yàn kó sì gbà nígbà tó bá mú lò á di àbùdá. Nígbà tá a bá ń sọ nípa àbùdá, àmúlò àmúyẹ ni ó ní kéèyàn má jẹ́ ẹlẹ́gàn aláìlẹ́gàn. Tá a bá wo nǹkan tí wọ́n sọ fún wa bẹ́ẹ̀ bọ́yá àbùdá alákọ̀ọ́kọ́ ni aláìlẹ́gàn. Nígbà tó bá mú àwọn ẹ̀kọ́ tó wà ní àmúyẹ tí wọ́n ti kó ẹ lò, o ní òde dúró gẹ́gẹ́ bí aláìlẹ́gàn bí a ṣe ṣàlàyé rẹ̀ fún wa nínú ìwé Tímótì kìíní orí 3. Tá a bá wò láti ẹsẹ̀ kìíní yẹn dédé bí ẹsẹ̀ 8, ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyẹn. Tá a bá lọ wo ìwé Títù náà orí 2, ó tún ṣe àwọn àlàyé àmúyẹ yẹn. So aláìlẹ́gàn ní kéèyàn ní ìfẹ́ láti máa gbàlejò, àbùdá ni. Eléyìí tó jẹ́ àmúlò nǹkan tí wọ́n ti kọ́yàn nú àmúyẹ. Ẹ̀kọ́ àmúyẹ kò ń ṣe pé nǹkan tí wọ́n kọ́yàn inú ilé ẹ̀kọ́ nìkan. Ó lè jẹ́ bí èèyàn ṣe ń dàgbà, ìrìn àjò èèyàn nú ayé, ìwòye èèyàn nú ayé, òun náà lèèyàn fi ní ẹ̀kọ́ àmúyẹ. Ìmúlò rẹ̀ nígbà tó bá ń jẹyọ, òun ni ó di àbùdá. Téèyàn bá ní àbùdá kó lè gbé ètò kalẹ̀ kó gún régé, àwọn àmúyẹ tó ti ní ló ń múlò tó jẹ́ kó lè ní àbùdá kó lè gbé ètò kalẹ̀. Ìgbọ́rọ̀ kalẹ̀ àbùdá ni, but ìjẹyọ nínú àwọn àmúyẹ téèyàn ti ní síwájú àkókò yẹn ni. A rí i pé àwọn nǹkan wọ̀nyí wọ́n kọ́yàn kéèyàn má níyàwó méjì ni gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tó wà nù ẹ̀kọ́ ni. Bọ̀tẹ́ rí i pé kò sínú àbùdá gbogbo wa. Kí ló dé? Gbogbo alágbẹ́kọ̀ọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ò mọ ẹ̀kọ́ yẹn lò. Torí ẹ̀ ni mo fi ń tẹnu mọ́ pé àmúlò ẹ̀kọ́ tó wà jáde nínú àmúyẹ òun náà ni àbùdá. Ohun mẹ́ta lẹ sọ fún wa ní ìsìn. Ẹ sọ wípé kéèyàn wà láláìlẹ́gàn, àbùdá ni. Kéèyàn wà ní ipò àti máa gbàlejò, àbùdá ni. Kéèyàn tún wà ní òye àti gbé ètò kalẹ̀, wípé àbùdá ni. Ẹ̀dẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta yìí àbùdá tó ṣe pàtàkì, àti ìgbọ́rọ̀ kalẹ̀, ìgbétò kalẹ̀ ni o, ìgbọ́rọ̀ kalẹ̀ ni o, táwọn èèyàn fi ní ṣì gbọ́. Ẹ ṣeun, mo dúpẹ́ ní ọwọ́ yín díákónì mi. Ẹ jẹ́ kí n túbọ̀ sí apá àlàáfíà mi lọ́dọ̀ àlùfáà. Mi ò mọ̀ bóyá ẹ̀yin náà tún ní ohun kan tàbí méjì ní sọ lórí àbùdá yìí, ṣùgbọ́n ìbéèrè tí yín gangan náà ni pé àwọn wo làmúyẹ yìí tí à ń retí lọ́dọ̀ aládarí? Ẹ ṣeun olóòtú. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá fún àwọn èyí tí wọ́n ti bá wa sọ. Èyí tí mo fẹ́ fi kún àbùdá bíi 4 àbí 3 ni bí a ṣe kọ àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé òwe orí 15. Orí 15 láti orí 16 láti ẹsẹ̀ 1 títí dé 17. Tá a bá wò bẹ́ẹ̀ torí àkókò wa, àkọ́kọ́ ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó máa ń jẹ́ ẹni tó ń gba ìtọ́ni Ọlọ́run kó tó so ohunkóhun. Arínúwe nọ́mbà orí 14 bíi Mósè kò ní lè dá ohunkóhun ṣe láìsí kó kọ́kọ́ gba ìtọ́ni Ọlọ́run. Nǹkan kejì ni pé kò ń ṣe alágídí
kì í ṣe alágídí. kò ń ṣe alágídí. Hmm. na nǹkan kẹta tí mo fẹ́ fi kún ni wípé ó kó àwọn ọ̀jọ̀gbọ́n rẹ́ra ó sì ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu bóyá wọ́n sọ wípé ó káre ni o àbí wọ́n sọ wípé tó ṣe ó kù díẹ̀ káàtó. ó létí gbọ́. ó létí gbọ́. ẹlẹ́kẹ̀ẹ́ni tí mo fẹ́ fi kún ni pé ó jẹ́ ẹni tó máa ń wá ìmọ̀. yes. ó máa ń wá ìmọ̀. ó máa ń wá ìmọ̀ àrílọ ó sì jẹ́ onírẹ̀lẹ̀. onírẹ̀lẹ̀. ó jẹ́ ọlọ́gbọ́n. ọlọ́gbọ́n. ó máa ń ro ọ̀rọ̀ kó tó sọ kìí kàn ń sọ̀rọ̀ jà o. ìmú díẹ̀ tí mo fẹ́ fi kún etí bàbá ti sọ fún wa ni. ṣùgbọ́n àmúyẹ bí bàbá ṣe bá gbé kalẹ̀ yẹn náà látẹ̀síwájú nínú ìwé Timothy kínní ẹsẹ̀ orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejì. ṣùgbọ́n kí n tó lọ bẹ̀rẹ̀ mo kọ́kọ́ fẹ́ padà wọ́ sí nǹkan tó gbọdọ̀ kọ́kọ́ ní gẹ́gẹ́ bí àmúyẹ káti ẹ̀ tó lè gbé sípò. màá rí yìí nínú ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún tó sọ wípé ó gbọdọ̀ di àtúnbí. Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún. Jésù dáhùn wípé lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn òun kò lè wọ ìjọba Ọlọ́run. ó gbọ́dọ̀ di àtúnbí. àtúnbí ń bẹ̀yẹn wá ní nǹkan méjì ní Bíbélì sọ fún wa nípasẹ̀ àríọ̀bọmi ó sì ní ẹ̀mí mímọ́ kò ń ṣe ẹni tó kàn lùdò tó ní mo ti dàtúnbí àwa gbé sípò. na ó gbọ́dọ̀ ní agbára ẹ̀mí mímọ́ bí a ṣe rí nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹfà nínú Stefanu àti Fílípì. ó gbọ́dọ̀ ní agbára ẹ̀mí mímọ́. èyí ni àmúyẹ tá a tó rí nínú ẹ̀. nǹkan míì tá a tó rí nínú irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àmúyẹ ó ní wípé ó gbọ́dọ̀ jẹ́ olótìtọ́. olótìtọ́. bàbá wa ti rọra sọ̀kan fún alẹ́ kan yẹn ó gbọ́dọ̀ jẹ́ aláìlẹ́gàn. ara àmúyẹ náà ni pé eléyìí ó jẹ́ aláìlẹ́gàn. ó gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. ọkọ aya kan yóò sì lè kó àwọn rẹ̀ ní ìjánu. yóò jẹ́ bàbá rere sí àwọn ọmọ rẹ̀. then kò ní jẹ́ ọ̀mùtí. kò ní jẹ́ ẹni tó ṣe gbàgbọ́ tá a wá fi sípò. ìgbéraga lè wọlé wù. kò ní jẹ́ oníkóbókóbó. a sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí a lè kọ́. ẹni tí a lè kọ́ tó farabalẹ̀ gbé ẹ̀kọ́ tí ò ní mọ tá aládàárí tó wà níwájú rẹ̀ lẹ́nu. a rí ó tún máa ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí àwọn ènìyàn. ó nífẹ̀ẹ́ sí àwọn ènìyàn kò ní fẹ́ owó olùfẹ́ owó afúnnu. ó máa jẹ́ ẹni tó rí àkókò tó sì mọ̀ pé àkókò tá a la fẹ́ lò ní ìgbà tá a fẹ́ dé ní tí ó sì mọ mú àkókò àti àwọn àkókò yẹn tí ó mọ tẹ̀lé táwọn àwọn ọmọlẹ́yìn ó lè máa tẹ̀lé pé lóòótọ́ aládàárí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tí kì í fi àkókò ṣòfò. tí kì í sàfà àkókò ṣòfò. tí kì í fa àkókò ṣòfò. ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé a rí wípé ohun tá à ń sọ nípa rẹ̀ yìí ohun tó ṣe pàtàkì tó ṣe kókó fún àwọn ọmọlẹ́yìn Kristi láti lè ní òun ni bóyá àmúyẹ ni o bóyá àbùdá ni o kò ń ṣe nǹkan tó yẹ a gbọ́dọ̀ wá tì ní àwùjọ àwọn tí a bá pè ní aládarí. ẹ jẹ́ kí n wá sí apá ọ̀tún mi. mo fẹ́ béèrè àwọn àmúyẹ àti àbùdá tí a sọ nípa rẹ̀ yìí ǹjẹ́ ipa wo gan ni wọ́n ń kó nínú ìfìdímúlẹ̀ ìjọ ojúlé dójúlé àbí kí n sọ wípé báwo ni àwọn àmúyẹ àti àbùdá yìí ṣe lè ràn àti jákulẹ̀ ìjọ ojúlé sójúlé bóyá tí ò bá sí kí lóhun tí ó lè máa jẹyọ fún irú ìjọ ojúlé dójúlé bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí a ti ń yànnà náà lórí ètò yìí a rí pé nǹkan kan tá à ń jẹ́ kó yé wa ni pé a kàn lè jẹ́ olùdarí pàápàá jùlọ nínú ìjọ tàbí ìjọ ojúlé dé ojúlé láì jẹ́ pé a ní àwọn àmúyẹ àti àbùdá yìí ohun gangan là bá pè ní ọ̀pákùtẹ̀lẹ̀ ìdá ìjọ ojúlé dé ojúlé sílẹ̀ ọ̀pákùtẹ̀lẹ̀ dídá sílẹ̀ a kàn lè gbé ẹnìkan kó ṣe olùdarí nínú ìjọ ojúlé dé ojúlé láì jẹ́ pé
ó ní àwọn àmúyẹ tá a ti ń mẹ́nu bà ní àti lórí ètò yìí àti pẹ̀lú pé ó jẹyọ nínú ìgbé ayé rẹ̀ nínú ìṣesí rẹ̀ nínú ìsọ̀rọ̀ rẹ̀ nínú ìwà rẹ̀ nínú ìgbé ayé rẹ̀ òun náà ni a fi lè rí pé eléyìí ó lè jẹ́ olùdarí ó tọ́ láti jẹ́ olùdarí nínú ìjọ ojúlé dé ojúlé tá a bá sì ń wò ó ìkan ò lè rọ́pò èkejì lóòótọ́ ìkan ò lè rọ́pò èkejì ìkọ̀ọ̀kan ló ní ojúṣe tiẹ̀ tí ó ṣe téèyàn bá jẹ́ lẹ́gàn irú ìjọ wo ni ó kó jọ téèyàn ò bá ní àbùdá kó lè gbàlejò àwọn òun ni ó kó mọ́ra tí ò bá lè ṣe olùdarí kó sì jẹ́ olóòtítọ́ á rí i pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọn ò ní lè jẹ́ olùdarí ara wọn bó ti tọ́ àti bó ti yẹ débi tí wọ́n jẹ́ olùdarí ìjọ bó ti wulẹ̀ kó kéré mọ́ nígbà tá à ń wò á rí i pé ó ṣe pàtàkì pàápàá jùlọ fún ẹni tá a fẹ́ fi ṣe olùdarí nínú ìjọ ojúlé dé ojúlé kó mọ kí ni àmúyẹ jẹ́ kó sì rí i pé òun ní kó mọ kí ni àbùdá kó sì yẹrẹ wò pé kí làbùdá mi ṣé yóò ránṣẹ́ ẹ̀ lọ́wọ́ ni àbí yóò bàjẹ́ àbí yóò kó bá so ńgbà tí a bá ríro eléyìí ó sì ṣe é pàápàá jùlọ tí èèyàn bá rí rẹ̀ tán pé nǹkan báyìí sọ̀wọ́n nù ìgbé ayé mi kó lépa ẹ̀ pò ń fẹ́ ni tó bá jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ tó ti ní ẹ̀mí mọ́ gẹ́gẹ́ bí àlùfáà ti sọ fún wa ọlọ́run á fi fún un torí ó mọ iṣẹ́ tó gbélé lọ́wọ́ ó mọ nǹkan tó fẹ́ lò fún a rí i pé nípa eléyìí àmúyẹ àti àbùdá ó ṣe pàtàkì nínú ìmújọ ojúlé dé ojúlé dàgbàsókè lákọ̀ọ́kọ́ kó fìdí ẹ̀ múlẹ̀ kó fìdí ìjọmọ̀ yẹn múlẹ̀ ìmúdàgbàsókè ni pé èèyàn mẹ́ta ló bẹ̀rẹ̀ nínú àwọn mẹ́ta tó bẹ̀rẹ̀ àwọn tó wà lẹ́yìn agbórí wọn àwọn eléyìí ń ṣe rere wọ́n ń ṣe dáadáa ìwà wọn láwùjọ ó ṣe é tẹ̀lé tán bá sọ̀rọ̀ wọ́n ṣe é gbẹ́kẹ̀lé wọ́n máa darapọ̀ mọ́ wọn nìkan léjì mẹ́ta wọ́n wá di ọ̀pọ̀ tí ó di ìjọ ńlá. ohun tí à ń sọ̀rọ̀ náà ni wípé ìjẹ́jẹ́ wọ̀n pé ìjọ ojúlé sójúlé a máa ní ipa tó kó lórí ìjọ lápapọ̀ torí tí ìjọ ojúlé tójúlé tó bá ní ìfìdímúlẹ̀ dáadáa tí ẹ̀mí mímọ́ ń darí aládarí bẹ́ẹ̀ yóò ràn wọ́n lọ́wọ́ láti lè jáde lọ láti wá àwọn tí ó kù díẹ̀ káàtó láwùjọ torí pé ìṣọ̀kan wà ìfẹ́ yóò wà ìdàgbà ìjọ yóò ṣe kí ni yóò tún yára ẹ ṣe àlùfáà mi ẹ jẹ́ kí n tún béèrè ní ọwọ́ àlùfáà èmi gẹ́gẹ́ bí aládarí mo wo àwọn àbùdá bíi mẹ́ta kan ìwà ìrẹ̀lẹ̀ ìṣòtítọ́ àti ìfẹ́ mo wá orí nínú ayé mi pé ìrẹ̀lẹ̀ òtítọ́ ìfẹ́ mi nífẹ̀ẹ́ ǹjẹ́ ìṣòtítọ́ àti ìrẹ̀lẹ̀ ṣé ó lè rọ́pò ìfẹ́? rárá o kò lè rọ́pò ìfẹ́ ẹ ṣe olóòtú kò lè rọ́pò ìfẹ́ ìfẹ́ tí mi ò níyẹn mo gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí láti ní torí pé gbogbo rẹ̀ wọ́n tẹ̀léra wọn lọ ni nínú àwọn àbùdá yẹn tí kan bá yé mi rìn yóò pa ìkejì lára ó sì lè tú ìjọ ó lè tújọ bí n bá nírẹ̀lẹ̀ ní ìsìn tí mo jẹ́ agbéraga ní gbogbo tí mo bá sọ wọ́n mọ̀ yín mú sí lẹ́yìn ni ẹjọ́ mo bá gbogbo tí sọ mo gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ara mi bí n bá sì sọ́ra àfojúsùn mi ò ní lè ṣe kí ni mi ò ní lè mi ò sì ní lè dé èbúté àbí ibi tí mò ń kó ìjọ lọ mo á máa ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n yóò máa yọlẹ̀ torí pé mi ò nífẹ̀ẹ́ mo sì gbéraga so kí n bá lè dé èbúté ibi tí mò ń kó ìjọ lọ mo gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ara mi láti jẹ́ kí ibi tí ìlera mi wà kó jẹ́ agbára fún mi. ohun tí à ń gbìyànjú láti sọ ẹ̀yin èèyàn wa nílé òun náà ni wípé ìjẹ́jẹ́ mọ̀ pé kò sẹ́ni tó pé so ó ṣeé ṣe èmi gẹ́gẹ́ bí aládarí kí n wò gbé ayé mi kiri pé ó dà pé irọ́ díẹ̀ díẹ̀ fẹ́ máa wà nú ayé mi o àmúyẹ aládarí sì ni pé ó gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ màá wá ṣiṣẹ́ lórí ẹ̀ pé lábẹ́ bó ti wù kó rí
tí n bá rí irọ́ n ò ní pamọ́ mo fẹ́ gbìyànjú wípé wọ́n bá nà mí kò bá máa pa mí lára wọ́n ṣe kí ni wọ́n sọ òtítọ́ tó ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé ó ṣeé ṣe bóyá ó kùn díẹ̀ káàtó fún wa nínú ohun tí à ń gbé yẹ̀wò yìí ẹ jẹ́ mọ̀ pé kò parí síbẹ̀ àkókò wà fún wa láti ṣe kí ni láti ṣe àtúnṣe àtúnpadàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká lọ sí gbàgede ìpolówó ọjà ẹ kú kàlẹ̀. irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. láì oko àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun orí ọ̀fẹ́ ọjọ́ òní. nígbà wo ni ètò náà. ní aago 6 sígbà wo. sí aago 6 àràárọ̀ bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. a kí wa káàbọ̀ láti gbàgede ìpolówó ọjà a sì nígbàgbọ́ wípé ẹ fi ọkàn tẹ̀lé wa lọ nínú ìjíròrò wa òní tó ní ṣe pẹ̀lú àwọn àbùdá àti àwọn àmúyẹ tí à ń retí lọ́wọ́ àwọn aládarí ìjọ ojúlé dé ojúlé a ti yànnàná àbùdá a ti yànnàná àwọn àmúyẹ mo wá fẹ́ mú wá sílé díẹ̀ and wọ́n bẹ̀rẹ̀ láti apá àlàáfíà mi lọ́dọ̀ àlùfáà mi wípé nígbà tí à ń sọ wípé ìjọ ojúlé dé ojúlé a gbé e kalẹ̀ láti ran ìjọ àpapọ̀ lọ́wọ́ láti ṣe àwárí láti lè ran àwọn ọmọ ìjọ kọ̀ọ̀kan lọ́wọ́ láti lè rí wípé àṣẹ́mi náà ní ohun tí ó pè fún láti lè wúlò ní agbọn báyìí nínú ìjọ Ọlọ́run mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín àlùfáà ìjẹ́ àmúyẹ àti àbùdá yìí ṣé kò yẹ kó jẹ́ ohun tí gbogbo ọmọ ìjọ bóyá aládarí ni o àti ọmọlẹ́yìn ni o gbọ́dọ̀ lépa láti ní láti wúlò fún Ọlọ́run. ẹ ṣeun olóòtú àbùdá àti àmúyẹ yìí ohun tó yẹ fún aládarí àti ọmọ ẹ̀yìn ni láti pòǹgbẹ fún. láti pòǹgbẹ fún. a gbọ́dọ̀ lè máa pòǹgbẹ fún ní gbogbo ìgbà lóòrèkóòrè pé láti ní àwọn àbùdá yìí àti àmúyẹ kò ń ṣe láti jẹ́ kí ìjọ ó dàgbà nìkan kò ń ṣe láti jẹ́ pé ká dé ipò kan nìkan bí kò ṣe láti jẹ́ pé tá a bá ní àwọn àbùdá yìí àti àmúyẹ yìí bí Bíbélì ṣe gbé kalẹ̀ nígbà tí Kristi tó ní ìjọ gan bá padà wá á lè bá a jọba. yóò mú wa yẹ. torí pé ẹnikẹ́ni tí ò bá ní àwọn àbùdá yìí àti àmúyẹ kò lè bá a lọ. torí pé ibi tá à ń lọ ó pè fún. bẹ́ẹ̀ni àti pé iṣẹ́ tó fi fún wa nígbà tó ń lọ nínú ìwé Mátíù orí 22 àbí ibi 22 tó ti sọ fún wa pé nítorí náà ẹ lọ kẹ́ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo eléyìí ni àṣẹ ọba so ẹni tí ó bá lọ láti kọ́ orílẹ̀-èdè gbogbo a gbọ́dọ̀ ní àwọn àbùdá yìí àti àmúyẹ so àti aládarí àti ọmọ ẹ̀yìn náà gbọ́dọ̀ pòǹgbẹ fún kò ń jẹ́ pé ẹ̀yin nìkan láládarí ẹ̀yin lẹ nílò rẹ̀ ẹ jẹ́ káwọn sáà máa ṣe kí ni ọmọ ẹ̀yìn ni ó dá aládarí lọ́la. ọmọ ẹ̀yìn ni ó dá aládarí lọ́la ẹ ṣe àlùfáà wa ẹ jẹ́ kí n wá sí agbọn ọ̀tún mi ò mọ̀ bóyá ẹ ní ohun kan tàbí méjì láti fi kún yẹn ṣùgbọ́n ìbéèrè tí mo ní fún yín gangan díákónì mi ni wípé ojúṣe ta ni láti yan àwọn aládarí nínú ìjọ Ọlọ́run. ẹ ṣé kí n tó lọ sí agbọn ìbéèrè tẹ́ fún mi kí n fi nǹkan tàbí méjì kún nǹkan tí àlùfáà wa ti sọ nípa àwọn ọmọ ẹ̀yìn àti ìpòǹgbẹ fún àmúyẹ àti àbùdá ó ṣe ni láàánú lẹ́nìí pé bó ti yẹ kó rí pé àti olùdarí àti ọmọ ọjọ́ ló yẹ kó máa pòǹgbẹ fún àbùdá yìí ó ṣe ni láàánú lẹ́nìí pé àárí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ ni wọn pòǹgbẹ láti dàgbà nú ẹ̀mí
tí wọ́n ní pé kan wá sí ìjọ Ọlọ́run ìjọ bá wù wọ́n náà ń wá ẹlòmíì bí ò bá níṣòro kò ní mọ ọ̀nà chọ́ọ̀chì sẹ́ẹ̀rí pé irú ẹni yẹn kò gbẹ fún un nǹkan tó jẹ́ kó ṣẹlẹ̀ náà lẹ́nu pé kò ń ṣe gbogbo ọmọ ìjọ ló ń dàgbà bákan náà torí pé kò ń ṣe gbogbo wọn náà ń pòǹgbẹ fún àmúyẹ àti àbùdá ṣùgbọ́n ní èròǹgbà wa ẹnikẹ́ni tó bá ti pè ọmọ rẹ̀ lọ́mọ Ọlọ́run tó di ọmọ lẹ́yìn Jésù Kristi ó yẹ kó máa pòǹgbẹ láti máa súnmọ́ Jésù sí lójoojúmọ́ àwọn ìfarahàn àmúyẹ àti àbùdá yìí ló ń fi hàn pé à ń súnmọ́ àtàkété sí i bẹ̀tí ńgbà tí àwọn àbùdá àti àmúyẹ yóò bá farahàn àgbà níbi tó ti yẹ ká gbà tí í ṣe olùdarí wa Jésù Kristi olùgbàlà kí n wá lọ sí agbọn ìbéèrè ojúṣe tani láti yan olùdarí fún àwọn ìjọ Bíbélì jẹ́ kí oyè wà nígbà tí Jésù Kristi sọ pé èmi ó kọ́ ìjọ mi eléyìí tó fi hàn pé ẹni tó kọ́ ìjọ rẹ̀ ló ní kíni ló ní ìjọ rẹ̀ nítorí pé Jésù Kristi gan sì ni ó ní ìjọ rẹ̀ ó ti fi àwọn aṣojú kọ̀ọ̀kan sórí ìjọ kọ̀ọ̀kan tí ó ń bá wọn lò nípa ọ̀rọ̀ rẹ̀ tí ó ń bá wọn lò nípa ìmísí àti ìtọ́ni ẹ̀mí mímọ́ so ojúṣe olùdarí tí Jésù Kristi ti fi sórí ìjọ kọ̀ọ̀kan nígbà tó bá gbà látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run tó ń gbénu rẹ̀ àti ìmísí ọ̀rọ̀ Ọlọ́run tó ń kà òun náà láti yan ẹni tí ó jẹ́ olùdarí ní ẹ̀ka ìjọ kọ̀ọ̀kan. so ohun tí a ń gbìyànjú láti sọ náà ni wípé ẹ̀yin èèyàn wa nílé àwa gẹ́gẹ́ bí ọmọ ìjọ a nílò láti ṣàfẹ́rí pòǹgbẹ àwọn ohun kankan tí yóò ràn wá lọ́wọ́ láti lè fi wá sípò gẹ́gẹ́ bí aládarí. Wọ́n á tún wò báyìí sà wípé ìjẹ́ ó ṣeé ṣe ká yànyàn sí ipò kí ó mórí bọ́ wípé rárá o àwọn ò ní ohun tó pè fún láti lè wà ní irú ipò bẹ́ẹ̀ yẹn sà. Bẹ́ẹ̀ ni olóòtú ó ṣeé ṣe ní àgbékalẹ̀ ìjọ ojúlé dé ojúlé tàbí ìjọ nígbà tí a bá ń súnmọ́ Jésù Kristi sí òun náà ni pé ká rí pé à ń dàgbà àwa náà ní òmìnira láti ṣe àwọn nǹkan kan àti àwọn nǹkan kan ojúṣe olùdarí ni láti máa rí pé lóòrèkóòrè òun ń gbéṣẹ́ kan tàbí mìíràn fáwọn tó wà lẹ́yìn ẹ̀ káwọn náà lè di olùdarí lọ́la ojúṣe olùdarí nìyẹn bẹ́tà rí pé ojúṣe ọmọ ìjọ tàbí ọmọ lẹ́yìn náà ni pé kó ní ìgbàgbọ́ nú ọ̀gá tó wà níwájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ tàbí olùtẹ̀lé lénìí ni wọn nígbàgbọ́ nínú olùdarí wọn tó fi jẹ́ pé ìgbà tán bá gbéṣẹ́ fún wọn wọn ò mórí bọ́ omi tiẹ̀ lóró rẹ̀ pípé òun máa lè ṣe láì mọ̀ pé òun ò tí ì mọ ẹ̀bùn tí Ọlọ́run fi sínú òun láti lò ní ẹ sì jẹ́ ká wo wúrà rèé tí a bá wa wúrà láti lẹ̀ ká mú la iná kọjá àmọ́ iyì wúrà ò sì lè jáde nípa pápá gbìyànjú kan gbéṣẹ́ fún wa ká gbìyànjú ẹ̀ ká ṣe bá a ṣe lè ṣe lénìí kan tó gbé mi fún wa lọ́la ká tó gbìyànjú ẹ̀ náà láfi di ẹni tó mọ̀ ọ́ ṣe lọ́la bẹ́tà rí pé kò ń ṣe gbogbo ọmọ ìjọ ló ní irú èròǹgbà eléyìí lẹ́tọ̀ jẹ́ pé kò ń ṣe gbogbo ọmọ ìjọ ló ń lè dàgbà láti di olùdarí lọ́la. Wọ́n ní kì í ṣe gbogbo ọmọ ìjọ ni ó lè dàgbà láti di olùdarí. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwa tá a wà nílé òun ni pé ǹjẹ́ kò ní dáa kí èmi náà fira mi sí ipò tàbí kí n máa lépa láti lè ní àwọn àmúyẹ yìí kì í ṣe torí iṣẹ́ ìjọ nìkan o bí kò ṣe torí ibi tí à ń lọ. Ẹ jẹ́ kí n bọ́ sí apá àlàáfíà. Mo fẹ́ béèrè lọ́wọ́ àlùfáà mi wípé àlùfáà kí ni àwọn ohun tí ó yẹ kí aládarí kí ó rí nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀
láti lè ṣàwárí àwọn ohun tí à ń sọ nípa rẹ̀ yìí fún lílò nínú ìjọ Ọlọ́run. ẹ ṣeun olóòtú. ohun tí ó yẹ kí aládarí kó ṣàwárí nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ pọ̀, torí bí bàbá ṣe sọ fún wa yẹn, nígbà tá a bá kọ́kọ́ wa góòlù jáde nínú ilẹ̀ kò tí ì ṣe é lò, kò wúlò. aládarí ni ó ṣiṣẹ́ lórí rẹ̀ láti mú ẹwà yẹn jáde. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé wa, olùtẹ̀lé, ni ò mọ nǹkan tí wọ́n ní nínú. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ tó jẹ́ gan. nínú àdúrà bí bàbá ṣe sọ fún wa yẹn àti ìtọ́ni ẹ̀mí mọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run láládarí ó ṣe ṣiṣẹ́. aládarí nílò láti ṣiṣẹ́ gan, láti máa wo òkè kí ló wà nínú ilé, láti ṣàwárí àwọn aládarí nínú àwọn tó ń tẹ̀lé, then àwọn ẹ̀bùn tó wà nínú wọn. yóò ṣiṣẹ́ láti bá wọn sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, yóò ṣiṣẹ́ láti gbé àwọn iṣẹ́ lé wọn lọ́wọ́ nínú ìjọ. tó ń ṣe pé èmi náà mo lè ṣe gbogbo ẹ̀, yóò máa fi iṣẹ́ dán wọn wò títí tí ó fi máa wo àwọn wo ló yẹ fẹ́lẹ̀, èwo ló yẹ fẹ́lẹ̀, èwo ló yẹ ká fi síbi, títí tó fi rí àwọn àmúyẹ àti àbùdá tó wà nínú ẹnì kọ̀ọ̀kan. wọ́n ní aládarí ó ní iṣẹ́ púpọ̀ láti ṣe, láti ṣe àwárí àwọn ohun tó farasin nínú àwọn tó ń tẹ̀lé, tí èyí ni yóò ran irú ìjọ ojúlé sójúlé bẹ́ẹ̀ lọ́wọ́ láti lè rí ẹni táwọn náà ó ṣe kíni, tí wọ́n ó gbé àdàgbà ètò lé lọ́wọ́, torí pé wọ́n sọ pé ẹnìkan ṣe kíni kì í jẹ́ àwádé. wọ́n jẹ́ ní ìgbà ò lọ bí òréré, ìgbà wọ́n ní ọba mẹ́wàá, ìgbà mẹ́wàá ló nílé ayé. aládarí lónìí ó ṣeé ṣe tó bá dọ̀la kó má sí nípò. tí aládarí bá lọ tán, báwo ni ẹ̀yìn rẹ̀ yóò ṣe rí? ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa nílé, a gbàgbọ́ wípé ohun tí a ti gbọ́ lónìí ó ti ràn wá lọ́wọ́ ní ipa kan tàbí ní ọ̀nà mìíràn láti lè rí wípé àwa náà ṣiṣẹ́ lórí ara wa, láti lè rí àwọn àbùdá àti àmúyẹ tí a nílò. mo sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe nítorí àti lè lò ó nínú ìjọ nìkan, bí kò ṣe wípé ilé ológo tí gbogbo wa ń lọ, ẹ jẹ́ mọ̀ wípé ilé ológo tí àlùfáà ń lọ òun náà ni díákónì ń lọ, ilé ológo tí díákónì ń lọ òun náà máa lọ́mọ ọjọ́ ń lọ. tó bá wá rí bẹ́ẹ̀, ṣé kò wá yẹ kí gbogbo wa kí a wojú Ọlọ́run wípé báwo lèmi náà yóò ṣe ní àwọn ohun tó kù díẹ̀ káàtó nínú ayé mi lónìí, kí èmi náà bá lè yẹ, kì í ṣe láti lè wúlò nínú ìjọ nìkan, ṣùgbọ́n tí Jésù Kristi bá padà dé yóò rí mi gẹ́gẹ́ bí ààyò ìyàwó tó ṣe é gbé. Bíbélì wípé ó ń padà bọ̀ fún ìjọ tí kò lábàwọ́n àti àbùkù. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa bí a ti ń lọ náà ni pé ṣé mo ní àbùkù nínú ayé mi tí ò ní mú mi yẹ fún ìjọba Ọlọ́run? ẹ jẹ́ kí n parí rẹ̀ báyìí. ọ̀pọ̀lọpọ̀ wa á máa rò wípé ìwé Tímótì orí kìíní àti Tímótì kìíní orí kẹta tí a ti ń mẹ́nubà látẹ̀ẹ̀kan ó ní í ṣe pẹ̀lú àwọn àlùfáà àwọn díákónì, pé kò ní í ṣe pẹ̀lú àwa ọmọlẹ́yìn. ẹ jẹ́ kí n sọ fún wa pé ó ṣe kí ni, ó ní í ṣe pẹ̀lú wa, ó ní í ṣe pẹ̀lú mi, ó ní í ṣe pẹ̀lú ẹ̀yin bákan náà. báyìí ni ètò wa yóò ṣe rí ní ọjọ́ ti òní. ẹ jẹ́ kí n fi àkókò yìí kí àwọn àlejò mi tí mo ti fi ìwé pè tí wọ́n sì ti jẹ́ wa bákan náà. mo fẹ́ kí díákónì mi adéríkò mi, ẹ ṣeun tí a pè yín tí ẹ jẹ́ wa. mo sì nígbàgbọ́ pé tí a bá tún pè yín ní ọ̀la tàbí ní ọjọ́ iwájú ẹ ó tún jẹ́ wa bákan náà. ẹ ṣé olóòtú, ní gbogbo wa gbà a wà fún Jésù Kristi. Olúwa ṣeun. ẹ jẹ́ kí n kí àlùfáà mi bákan náà wípé wọ́n ṣeun tí wọ́n gbọ́ wa tí wọ́n sì jẹ́ wa bákan náà. àdúrà wa fún wa náà ni wípé iṣẹ́ ìránṣẹ́ yín kò ní díbàjẹ́ ní orúkọ Jésù Kristi tí í ṣe olórí ìjọ yóò mú wa yẹ ní ìgbẹ̀yìn pátápátá ní orúkọ Jésù Kristi Olúwa wa. ẹ ṣeun, mo dúpẹ́ ní ọwọ́ wa.
ẹ̀yin èèyàn wa nílé ó ṣeé ṣe kó jẹ́ pé abala tí ó gbẹ̀yìn yìí ni ẹ̀yin ti darapọ̀ pẹ̀lú wa. Mo fẹ́ kí ẹ ṣe ohun kankan fún wa láti iléeṣẹ́ irúgbìn ìyè. Òun ni ètò yìí ni ó ti wá sí etí ìgbọ́ àti amóhùnmáwòrán wa. Bákan náà mo fẹ́ kí ẹ ṣe ohun kan fún wa. Ohun tí a fẹ́ kí ẹ ṣe fún wa náà ni pé tá bá wo orí amóhùnmáwòrán wa a ó rí bọ́tìnì pupa kan níbẹ̀ tí a kọ subscribe sí. Ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ kí a tẹ bọ́tìnì pupa yẹn. Ní apá ọ̀tún rẹ̀ a ó rí àwòrán agogo. Ẹ jẹ́ ká ṣe kí ni, kí a tẹ àwòrán agogo yẹn. Bákan náà àwòrán agogo tí a bá tẹ̀ òun ni yóò máa rán wa létí wípé a ti gbé ètò sórí afẹ́fẹ́ fún wa láti lè jẹ alábàápín nínú rẹ̀. Lẹ́yìn tí ẹ bá ṣe ilé ìtàn, ẹ jẹ́ kí a fẹ́ràn wa, kí a tẹ bọ́tìnì like. Tí ẹ bá ti like wa tán, ẹ jẹ́ kí a pín, kí a share pẹ̀lú àwọn ènìyàn. A ò ní dá dúró síbẹ̀ nìkan, a ó rí wípé a fẹ́ mọ̀ nípa èròǹgbà wa. A fẹ́ mọ̀ ìhà tí ẹ kọ sí ètò wa yìí. Ẹ jẹ́ kí a mọ̀ ní agbọn ìfi èwo inú ẹni hàn sí wa. Ìbéèrè tí a bá ní bákan náà iṣẹ́ kejì, ẹ jẹ́ ká fi ránṣẹ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ láti lè fi àwọn èsì tó tọ́ padà sí ọ̀dọ̀ wa. Níyìn ni a ó ti dúró tí a ó fi rí wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Olúwa yóò wà pẹ̀lú gbogbo wa. Ó dàbọ̀.